irú àwa bá ṣe wà àwọn ò gbọ́ nǹkan kan ìkan lára àwọn ọmọ mi wá ní ṣé onílé mo gbogbo kọ́mẹ̀ntì yìí ni mo ká mo fẹ́ rẹ́rìn ṣe léṣe wò lórí ètò tiwa àwọn ògì ṣe pé fún yàn àwọn èbú yàn Ìbírónkẹ́ Ìbíjọkẹ́ Akíntọ́lá God bless you ẹ wò mí ṣẹ́rí gbogbo aṣọ kọ́ ni màá máa sá lóhùn ó yẹ kó yé yín ṣùgbọ́n kinní kan ni màá kàn yàn fún wa gbogbo ẹ̀yin tí ẹ lọ bá ẹ wọnú ìgboro lọ ẹ lọ fún mi ní update ẹ lọ fún mi ní gbogbo àwọn kọtàrùn ẹ ti understand ẹ fún wa ní exhibit ẹ fún wa ní witness ẹ fún wa ní kí ni màá tó pè fún yín o kí ni màá tó pè o kí ni màá tó pè o gbogbo tó bá ti wà lẹ́ẹ̀dí kẹ́ bá ń kó wá ọ̀rọ̀ ò change níbi tí ọ̀rọ̀ wà actually I wanted to change it actually abiyamọ ni mí àánú ẹni ọ̀rọ̀ kàn àánú ẹ̀ ń ṣe mí torí pé mo rí ohun tó wà ńlẹ̀ then mo gbìyànjú láti change mind Ìbùkún ẹ̀yin tí bá mọ̀ Ìbùkún ẹ lè confirm ẹ̀ so mo try láti fún ní few days pé ó dá bóyá bínú ṣe ń bí ẹ lọ́wọ́lọ́wọ́ ní ìtara tó fi ń sọ̀rọ̀ tó fẹ́ gbé ìgbésẹ̀ pé mo dẹ̀ pé lọ́ọ̀yà mo ní kàn jọ kàn jẹ́ ká fún ẹ bá wa mo fẹ́ fún Ìbùkún ní few days bóyá mo lè bend the rules ẹ̀ ṣùgbọ́n ó padà kí fún mi last ni ó yẹ pé mo pín lẹ́mìí ni ó padà kí fún mi pé mọ́mì ẹ má bẹ̀ mí mọ́ jàre kí lẹ bẹ̀ mí fún mo léyàn wicked ẹ bẹ̀ mí òyìn fẹ́ báyé mi jẹ́ ẹ̀ ń bẹ̀ mí kí lẹ tẹ́ fi bẹ̀ mí ẹ má bẹ̀ mí mọ́ mọ́mì ẹ má bẹ̀ mí mọ́ ẹjọ́ mi ò change mind ní kankan níwájú Ọlọ́run bá Mèsáyà nǹkan tó sọ fún mi nìyẹn ó ní mi ò change mind mi kankan I am not changing my mind ẹ má bẹ̀ mí mọ́ mọ́mì ẹ má bẹ̀ mí mọ́. Lawyer was my witness ó wà ń bẹ̀. mo gbé mọ́mì wa kan wọlé wọ́n gbọ́ bó ṣe yarí ìgbà tó tún yá mo tún pé ká ní mo tún lè pè o tó tiẹ̀ tún lè bá mi káàmẹ̀ mo gbé bàbá ònà òdodo wọlé pé kí wọ́n káàmẹ̀ kò tiẹ̀ jẹ́ kẹ́ni bọ́dì sọ̀rọ̀ ó takú ni wọ́n kù wa kan wà ní UK ṣé UK náà wà bí US ń bì gbogbo wọn wọlé mo ní bàtàwọn náà bá sọ̀rọ̀ ó ní ọmọ Rónkẹ́ ó yarí ni ó lóun change mind òun abiyamọ ni mí so èmi náà ti ṣe abiyamọ ẹ rí pé mi ò jáde mi ò sọ anything láti ìgbà tí mọ́mí Olúṣọlá Akẹ́rìnọlá God bless you mọ́mí. Yeah, mommy, we got to talk. Oh, mommy Olúṣọlá, we got to talk. Mo yarí tán níwájú Ọlọ́run ọba tí mo gbọ́dọ̀ pé jẹ́rìí irọ́ tí mo máa padà lọ jẹ́yìn fún ní ọjọ́ kẹyìn. Kò bẹ́ẹ̀ni kankan, kò rọnú ẹ̀ kankan, ó dúró ni, kò change ọ̀rọ̀ ẹ̀. So, èmi náà dẹ̀ wá fàdí àlò ọgbọ́n pé òkè. Jẹ́ kí èmi náà fún ìjíǹde ráìsì pé bóyá òun náà máa ti ẹ̀rù wípé kó sáré lo opportunity yẹn so ọjọ́ Tuesday ní 7 working days ti pé Wednesday Thursday Friday that working days so kò sí nǹkan tí máa ṣe mọ́ we move mo ti ṣe gẹ́gẹ́ bí abiyamọ. Lẹ́yìn ìgbà yẹn àwọn kan tó jáde tó fẹ́ràn lẹ́wọ̀n èmi ò mọ ẹ̀ṣẹ̀ tí Muyideen ṣe àwọn yẹn náà ó tẹ̀ pé Muyideen náà ní lọ́wọ́ dì mí o. Wọ́n tún jáde wọ́n ní ilé ẹjọ́
tèmi jáde tèmi sọ wípé mo ń bẹ àwọn fámìlì ẹ̀ pé kán lọ gbé ìgbésẹ̀ ẹnìkan jáde ó sọ pé ìyálájé leave Muyideen alone jẹ́ kó pàdé ní court ó ṣàfẹ́ kán lọ sí court we are going to court already no turning back according to what Ibukun said. Yàtọ̀ sí ti Ibukun tó ní ẹni tó bá lè pa irọ́ tó bá yẹn mọ́ ẹni tó jọ ní ìfàyàlò àyà nítorí pé ó fẹ́ pull ẹnìkan down tí ò dẹ̀ ro ti tòun tó dẹ̀ try láti pé kó wà tẹ́lẹ̀ bóun bá máa pull òun náà down pẹ̀lú ẹ̀ kó o máa lọ pẹ̀lú ẹ̀ pé ó wicked. ṣùgbọ́n èmi o nǹkan tèmi fẹ́ wò nínú kéèsì yẹn ẹ mọ ibi tèmi tún lọ yàtọ̀ sí ti Ibukun tó fẹ́ wò a fẹ́ fa pọ́ìntì kan yọ pọ́ìntì yẹn ni wípé kíní yẹn ọ̀rọ̀ yìí ń dà mí lọ́kàn ó ń dà mí lọ́kàn ó ń dà mí láàmú nínú ọkàn mi pé ṣé téèyàn bá gba ẹ̀sìn Islam ṣé èèyàn máa ń gba irọ́ mọ́ ẹ̀sìn Islam ni ṣé because mo gbọ́ pé mùsùlùmí bóyá oríṣiríṣi ni igun tó wà bó ṣe wà ní kérúbù sẹ́ráfù sẹ́lẹ̀ kankan Pentecostal church oríṣiríṣi ló wà wọ́n ní kinní kan wọ́n ní Sufi wọ́n ní kinní kan ní oríṣiríṣi igun mi mọ igun tí àwọn ajígini arìngini mi mọ orúkọ tọ̀dọ̀ tí wọn káàpù tí wọn mi mọ tó fọ́ sí because I really want to know wípé ṣé nínú ẹ̀sìn Islam kan tó mi fẹ́ fàyọ nínú kéèsì yìí another apart from pé wọ́n fẹ́ vindicate Ibukun o mo fẹ́ rò pé ṣáwọn mùsùlùmí ẹ̀yin mùsùlùmí irọ́ wà nínú tẹ accept ṣé irọ́ wà acceptable nínú ẹ̀sìn yín because nínú ìjẹ́nìyàn láì fi ti ẹ̀sìn àbí ti Ọlọ́run sí kéèyàn kan jẹ́nìyàn èmi ò rò bí kó yẹ kí irọ́ kó wà acceptable because mo fẹ́ mọ ìdí tí àwọn mùsùlùmí kan fi dúró digbí ní ẹ̀yìn Muyideen tí wọ́n dẹ̀ mọ̀ pé irọ́ ló ń pa so a gbọ́dọ̀ fìdí òtítọ́ múlẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn tó jẹ́ alábòsí mùsùlùmí yìí tí wọ́n wà lẹ́yìn èyí a gbọ́dọ̀ jẹ́ kí òtítọ́ kó farahàn kí ojúkojú kẹ́ni wá rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ bẹ̀rẹ̀ ti ra mọ́tò ìwọ sì tí ì ra táyà kẹ̀kẹ́ ó wá lórí ọ̀kadà ó wá pè ọ́ ó wá gbé kọ́ọ̀lù ẹ̀ ó wá délé wá ń pè pé òun drive lọ́wọ́ ni òjò gbé kọ́ọ̀lù ẹ̀ tó sì jẹ́ pé orí ọ̀kadà ló wà tí o mọ̀ bóyá ọ̀rẹ́ rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ àbábúrẹ́ ńlá kọ́ pé yóò ra mọ́tò fún ọ láyé aṣíwájú ọmọ ọba ní àṣẹ wà èmi nìyẹn o ajé wà ẹlòmíì tí ẹ bàjẹ́ ṣàlàáfíà lẹwà gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà ó lọ yá ni o àbí kó jẹ́ pé gbà ní síbà yóò wà tún mọ́ fi sákọ́ a ń láti fìdí òtítọ́ iPhone tó gbé dání kò rówó ra data sí o ẹni tí ó sì sànú rẹ̀ ó lo 100 jẹ́jẹ́ instead tó yẹ kó jẹ́ káyé mọ̀ pé nǹkan ṣòun kó máa lo tọ́nà sọ́bẹ̀ ní ẹ̀ lè sànú rẹ̀ pé abó ṣe fáìn tó yìí bó ṣe ń ṣiṣẹ́ tó yìí tọ́nà sọ́bẹ̀ ló ń lò jẹ́ sànú rẹ̀ kí ra iPhone kó lè kú omi tó wà yóò àmọ́ fìyà jẹra rẹ̀ lórí tí ó tó kí ló ṣẹlẹ̀ tó ń pákéjì rọ yáyó rí rí ilé ẹ̀ onígbò lọ́ba tí ó lọ yá sọ̀wọ̀ àánú rẹ̀ ṣe mí ó lè wọ́n tó ní káyé lè sànú rẹ̀ pé àṣìlágbàdo tiẹ̀ jù báyìí lọ já rẹ̀ pé that story wasn't mine so kò tiẹ̀ àwọn tó mọ̀ mí dáadáa kọ̀ máa rẹ̀ ni pé àwọn eléyìí ò mọ̀ yára so ọ̀run mi lẹ́gbẹ̀ẹ́ ògiri mi ò dádò fọwọ́ àbí wọ́n ṣe máa ń pè mí ìdádò ya àbí nǹkan mi ò lẹ̀pọ̀ bus stop so kí gbogbo àwọn stories yẹn máa sọ̀rọ̀ tó bá ti yá. nígbà tí gbogbo ẹ̀ bá ti jẹ́ òun tán ọ̀rọ̀ máa dùn sọ ọ̀rọ̀ tí ètò sọ ṣé rí Yorùbá bọ̀ wọ́n nígbà míì máa ń wà ẹ ṣé màmá ẹ mọ́ mi Bólúwájí Olúrẹ̀mí ṣé rí Yorùbá sọ wípé ìgbà míì máa ń wà ọ̀rọ̀ máa ń wà òkè ń sáyè ṣé rí ìgbà míì máa ń wà àyè máa ń wà òkè ń sọ̀rọ̀ ṣé rí tàǹtà tá a wà yìí ayé pọ̀ gan ṣùgbọ́n kò sọ̀rọ̀ ṣé rí tá a bá ti ń jáde tá a bá ti ń sọ̀rọ̀ pé gbogbo a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn a máa jáde a máa sọ̀rọ̀ a lè mọ́ sọ tààràtàrà lórí ọ̀rọ̀ yẹn tá a bá ti ń sọ ọ́dà ṣẹ́rí gbogbo èèyàn onímọ̀gbà tó máa sọ ohun tí ò yẹ kó sọ jáde yóò lọ sọ jáde kí mo lọ dàbí ọ̀rọ̀ Bobrisky. so yára láti gbọ́rọ̀
Bíbélì sọ pé kó o lọ́ra láti fèsì. Mo kàn fẹ́ kí gbogbo èyí tẹ́ ẹ sọ pé Aláàjì ẹ fún wa ní Justina Beauty, how are you? Mo fẹ́ fi divert attention mi mọ́ mi Bọ́lúwájí mi mo get wọn. So tí wọ́n bá ti ń gbérù gbèsè báyìí wọ́n fẹ́ fi divert attention wa ni for real. So àyè á máa jáde tá a bá ń sọ̀rọ̀ àní máa lọ sàn-án. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.